ṣé ti gbọ́ wípé àwọn 5 ti kú nínú àwọn tí wọ́n kó wọnú igbó, nínú àwọn tí ajínigbé gbé, ṣé ti gbọ́ pé 5 ti kú nínú wọn, including ìyàwó pásítọ̀. Ṣèyí Mákindé, bàbá Tinubu, ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá, ẹ̀yin ọba, ẹ̀yin ìjòyè, ẹjẹ́ àfẹ́ padà Yorùbá run, Ọlọ́run ò ní gbà fún yín, Elédùmarè ò ní gbà fún yín, àwọn alálẹ̀ Yorùbá wọn ò ní gbà fún yín. Ṣé ẹ̀ka gbọ́dọ̀ ní orí Sunday ọmọ Igboho ṣá. Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí níbi tá a ti máa ń fún yín ní ìròyìn lọ́lọ́kan òjọ̀kan, pàápàá jùlọ lórí ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Eléyìí tá a mú wá lónìí gbáǹkọ́gbì ní o, ó yá ẹ jẹ́ ká jọ wò ó. Ṣùgbọ́n ẹ má gbàgbé, ẹ bá mi wò sàlẹ̀ níbi tí wọ́n kọ subscribe sí, ẹ kílíkì lé subscribe button yẹn, ọ̀fẹ́ ní subscription, kò sẹ́ni tó máa jáwọ́ yín. Ọwọ́ yín tẹ́ fi bá wa tẹ subscribe ní orúkọ Jésù, ẹ ò ní fi gbé ọmọ sí, ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ o. Lóòótọ́ mi ò fọ ọmọ ní oṣù tí gbé nǹkan ókè ẹ jẹ́ kí n káì kí n lọ bẹ̀ kí n béèrè lọ àwọn ọba tó wà bẹ̀ lọ́bẹ̀ tó bá sọ fún mi pé ẹni tó wà bẹ̀ kò sí pọ̀ ní o ó dà àwọn ọlọ́pàá. Ó máa ń pa ọlọ́pàá. Ó máa ń pa ọlọ́pàá. Àwọn ọlọ́pàá ló kẹ̀kẹ́ àwọn nígbà tó wọ́n jọ mọ̀ pé wọ́n lọ bí fàṣẹlẹ̀ fún síríkì ẹ̀ fún tọrọ mọ́ ó ń gbó lọ fún fúnra wọn tó tó gbọ́ wọn yẹn wa. Ẹ wá sẹ̀rẹ̀ lẹ́sí onígbò kí náà fẹ́ ṣe báwọn bá kúkọ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀sẹ̀ bí náà wá dé ń bá sí pèsè yóò pé IG. Yóò fi lẹ̀ wá. Ẹ jẹ́ ká lè kó kúrò bíi kí àlàáfíà lè wà nílùú mo fi hàn ní pèkì náà ẹ̀sùn gbà tí ń fi pé ọjọ́ tí mo dá fún wọn pé ẹ̀kú ẹ̀mọ́ lọ bá wọn láti bá wọn sọ pé ó dẹ̀ ṣe ó make sense ẹgbẹ́ ìlú wa ń bí ẹ̀jí wa gbé ẹ̀ bá wa ó tó mọ̀ kọ́lá dání mo bá wọn sọ̀rọ̀ wọ́n sì yìnbọn lómi mẹ́rin. Wọ́n yìnbọn. Wọ́n rí tó jẹ́sẹ̀ yẹ fún pípẹ́ bá mi tó wọ́n pọ̀ mẹ́rin ẹ̀ fúlàní. Wọ́n á sọ fún àwọn tó tẹ̀lé mọ́ bàbá náà gbẹ́fẹ́rẹ́ kẹ́tọ́ yìnbọn àtúgbà. Wọ́n sọ fún ẹni lórí ìdìbò sí kí wọ́n fi olóhùn sí kí fáwọn ìlú south west pé wọ́n bìnrin tó ṣẹlẹ̀. Ó yẹ àwọn ọmọ yẹn ọmọ ni wọ́n tó pè wọ́n fi yìnbọn sí ìlú. Lẹ́rìí kí sọ pé àwọn ọmọ yẹn ò mọ̀ ni wọ́n fi yìnbọn sí olóyè. Tó bá pé ọ̀tọ̀ olóyè jábọ́ tó fọ́ bí pọ̀pọ̀ ń jọ́ kínní àná. Ṣé bó ṣe sọ fún àwọn ọmọ Yorùbá nìyẹn pé má bínú ẹ̀yin ọmọ Yorùbá má bínú Àdìsá òní ṣubú ara òní ṣubú ẹ̀mí ṣùgbọ́n à ń jà lọ́wọ́ Ọlọ́run olóyè ọ̀la ìfọ̀rọ̀ máa mo ń bínú à ń jà lọ́wọ́ báyìí à ń jà kì í sọ̀rọ̀ orí afẹ́fẹ́ ṣùgbọ́n à ń jà lọ́wọ́. Ọ̀rọ̀ kò sí ìgbàgbọ́ kan pẹ̀lú ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ adélé àwọn abá nípa ní o ṣe mọ̀ pé ọ̀rọ̀ ọ̀rọ̀ kankan wọn lè ń pa ẹ̀ǹjìn ẹ̀ èmi lè wá bá yín ẹ̀yọ̀ wọn sí mi ó ti fi ẹ̀ pé ìmùtán sọ bá yín ọ̀pọ̀ àgbà ìkóró mi ìjọ tí mo dá fún yẹn kò ní ẹ̀ o so àwọn gọ́ọ̀mẹ̀ntì tó wà mẹ́ngbà ni àtàwọn tó wà mẹ́ngbà náà àtàwọn tí ń bẹ́ẹ̀ náà tí wọ́n jọ wà mẹ́ngbà náà wọn fún ní support wọ́n tákùn kẹ́tì mo ṣe kó tó gbé gbogbo àlámọ́ kẹ́tì ṣẹlẹ̀ nígbà so ìyẹn lọ báyìí kó tó gbé Ọlọ́run lu rẹ̀ wọn bàbá àti ká ní pẹ̀sìkẹ̀tì láti ọ̀dọ̀ bàbá Bọ́lá mẹ́tì ní gbogbo ìjọba ẹ̀mọ́ bọ́lé. Àkọ́bí ọmọdọ́dọ̀ ṣe ìjàmbá. Ẹni mọ̀ kọ́ àwọn ọ̀rẹ́ kákan káwọ́ gbéra kò mí ṣe. Ẹni mọ̀ lè bọ́lẹ̀ yẹn wọ́n tó máa ń ṣe lé àdúgbò kí bàbá Tinubu wá sẹ́ẹ̀tì ọmọ ẹ̀ kó dáhùn wáyé wáyé. Ìgbà tí mo délé nsìn mo ti lọ kó gíga ọba àwọn sinmi ti bẹ̀ pé gọ́ọ̀mẹ̀ yẹn kóra sáà ṣẹ́dẹ̀ yìí ó dẹ̀ ó sọ́pọ̀tì nǹkan tí mo gbé lọ gọ́ọ̀mẹ̀ no ètò òdòdó àwọn òdòdó náà ni ó sì ń tẹ̀sí mo bá wọn sọ mẹ́rin pé yes. Àwọn àbí ajá tó lè léwu sí àwọn alámúnú ìlú wa àwọn alàlè ṣiṣẹ́ yẹn ó lẹ́ni ká láti ṣe dáhùn kálẹ̀ fún oṣù káwọn ọdẹ ká fọ́ sọ́kọ̀ ká ní pápá yìí. Now èyí tó ṣẹlẹ̀ níbà sẹ́yìn pé mo ti rí minister of defence kan fún mi láyè tó máa fún mi láyè mi ò sí gbéra mi ga tó máa fún mi láyè kí mi pèsè àwọn tó kò ní wàhálà ẹ̀. Ó ṣe Àdìsá. Àwọn èèyàn mi tètè mo ti ṣe bọ́ra èèyàn bí tèmi ni wọ́n ní bákọ̀ àwọn olóṣèlú kẹlẹ́gbẹ̀ẹ́ ni mo dẹ̀ ti sọ fún ọ pé táwọn olóṣèlú ti ń bẹ̀lẹ́ ìwọ̀n bá stop èmi máa dárúkọ gbogbo ẹnu rẹ̀ àwọn mẹ́sàn-án kan tí gbogbo àyẹ̀ máa gbọ́ àwọn olóṣèlú kan ń bẹ lẹ́yìn àwọn terrorism tó yẹ kí wọ́n fi lè tó ń fún wọn ní ammunition tó ń fún wọn lówó nǹkan tó ń ṣe fún Jonathan gbà yẹn wọ́n fẹ́ ṣe fún bàbá Tinubu ń sìn ẹgbẹ́ tó ní àwọn propaganda fẹ́ lọ́wọ́ wọ́n lè náà ti jí ẹgbẹ́ lókè akásá bẹ̀ yẹn o tí wọ́n jẹ́jẹ́ nìkan kan gbé wọ́n ti ń pààyàn bẹ̀ yẹn o game ni politics ni because tí o bá jẹ́ politics nítòsí Ọ̀yọ́ ń bí
wọ́n kún àwọn ọmọ lọ ẹ jẹ́ ká lọ bá wọn ẹni lò wáyé lò èmi fúra mi lẹ́gbẹ̀ẹ́ láwọn tèmi pé àwọn máa lọ bẹ̀ wọ́n ní wọ́n yin bọ́ọ̀mù ẹ fi bọ́ọ̀mù yẹn lẹ̀ ẹ bá kọ́ fẹ́ yin bọ́ọ̀mù yes wọ́n ní bá kọ̀ àwọn olóṣèlú kẹlẹ́gbẹ̀ẹ́ mo dẹ̀ ti sọ fún ọ pé táwọn olóṣèlú ti ń bẹ lẹ́yìn wọn bá stop èmi máa dárúkọ ẹnu rẹ̀ àwọn mẹ́sàn-án kan tí gbogbo àyẹ̀ máa gbọ́ àwọn olóṣèlú kan ń bẹ lẹ́yìn àwọn terrorists yẹn pé wọ́n fi lè tán fún wọn ní ammunition tán fún wọn lówó nǹkan tó ń ṣe fún Jonathan nígbà yẹn ló ń pè mí náà ẹ jẹ́ ká gbọ́rọ̀ ẹ má pè fún fóònù tí mo fi ń pè. sọ pé kò sí nǹkan lọ sẹ́yìn ó lè ní ká ara ẹ̀ pẹ̀lú mọ̀ pé. hello. Yorùbá wòye ẹ̀ka lẹ́yà mi ṣé láìfi lẹ́kọ̀ọ́. láìfi ni mo wà sàn. ok oríṣi tí mo fi pè wọlé ni wípé mò ń fọ́lọ̀ yín lórí ọ̀rọ̀ tí bàbá Èkìtì sọ yẹn pé Almoruf àtakò lóye Sunday Igboho ó jẹ́ surprise fún mi pé ẹ sọ pé ẹ gbọ́ kò sẹ́ orí íńtánẹ́ẹ̀tì ni ó sọ pé ẹ̀mí olóyè ò gbé Almoruf ó sọ pé ẹ̀mí olóyè so definitely Almoruf is one of the chief Igboho enemy. ó kò ní ṣe pé ó sọ sábẹ́ àwọn ó sọ pé ẹ̀mí olóyè ò gbé pé wọ́n sọ pé ó dá òkè nílẹ̀ ìlú ẹkùn pé ẹ̀mí olóyè ò gbé ó dárúkọ olóyè pé ẹ̀mí ẹ̀ ò gbé so kí la tún fẹ́ yẹ kó sọ. ìyẹn ni mo ṣe pè pé kí eléyìí ó sọ̀rọ̀ kọ́mẹ̀tì máa pè sí kí gbogbo èèyàn gbọ́ Almoruf ó sọ sórí íńtánẹ́ẹ̀tì pé ẹ̀mí olóyè ò gbé pẹ̀lú ìlú ẹkùn tó sọ pé òun dálẹ̀ pé kán pe gbá kán pe àwo kán pe ṣàbẹ̀dòdò gbogbo òwe tó pààyàn àti ọ̀rọ̀ tó fi sábẹ́ àwọn sọ yẹn kán pe àwọn ọ̀dọ́ kán ṣe gbá kán ṣàgbé ọba àdó ẹ̀kẹ́lẹ́ lóhùn ò bẹ́ẹ̀ níbọ̀dì ṣe ó ti ń ṣẹlẹ̀ ń sìn ojú everybody ti rìn náà. àdúrà táwa máa gbà fún olóyè ni pé kí ọwọ́ ọ̀tá kó má ká ọ̀gbẹ́ni yẹn kí ọwọ́ ọ̀tá kí Ọlọ́run máa fi ní ọ̀tá lọ́wọ́ kì í ṣe ọ̀yọ́ wọn yẹn lọ sọ pé wọ́n máa ti lọ sójú ogun wọ́n máa gba gbogbo nǹkan ara ẹ̀ jẹ́ ẹ má bínú sa jẹ́ kí n play fídíò tí mo play tó má bínú mo dúpẹ́ lọ́wọ́ yín sa thank you sẹ́mi ò gbọ́ ẹ̀rọ sọ iná ò dáa àwọn kọ́dẹ̀ tún kọ́ sí kọ́mẹ́ntì pé àwọn ò gbọ́ àwọn kọ́mẹ́ntì pé àwọn ò gbọ́ tómi náà ò gbọ́. ó sọ. sọ pé kò sí nǹkan ìwògbó ń sìn ẹgbọ́n tó ní àwọn propaganda ṣe lọ́wọ́ wọ́n lè ní wọ́n ti jí ẹgbẹ́ lókè akásá bẹ́ẹ̀ yẹn o tí wọ́n jẹ́ nìkan kan gbé wọ́n ti ń pààyàn bẹ́ẹ̀ yẹn o lẹ́yìn politics ni because ìwà jẹ́ politics nítòsí Ọ̀yọ́ ń bí wọ́n kún àwọn ọmọ lọ ẹ jẹ́ ká lọ bá wọn ẹni lò wáyé lò èmi fúra mi lẹ́gbẹ̀ẹ́ láwọn tèmi pé àwọn máa lọ bẹ̀ wọ́n ní wọ́n yin bọ́ọ̀mù ẹ fi bọ́ọ̀mù yẹn lẹ̀ ṣé báwọn fẹ́ yin bọ́ọ̀mù ìjọba àwọn tó yẹ ṣe kó yẹ yes. gbogbo èyí tẹ́ ẹ̀ sọ pé Sunday Igboho jáde ṣe ti gbọ́ wọ́n ní wọ́n yin bọ́ǹbù olóyè ni ẹ fi bọ́ǹbù lẹ̀ báwọn fẹ́ yin ẹ jẹ́ ká lọ wọ́n tó kọ́ ọmọ yẹn jìnnà ni olóyè ti sọ pé òun fẹ́ lọ gbà wọ́n ọmọ yẹn ṣé ọkọ ọmọ bírífẹ̀ lórí show mi kíkọ́ tó kọ́ ọmọ yẹn wọgbó ní ọjọ́ tó ṣẹlẹ̀ gangan lolóyè ti gbé ìgbésẹ̀ láti lọ rescue àwọn people yẹn àwọn teacher yẹn ìjọ tó ṣẹlẹ̀ gangan lolóyè ti gbé ìgbésẹ̀ ṣùgbọ́n wọ́n ní bọ́ǹbù wà tó yẹ mi pé lóyè gbogbo ọ̀kọ́ lè mi máa ń sọ when it happened i'm like ọ̀gá kí ló fẹ́ ṣẹlẹ̀ I know pé àwọn èèyàn wà nílẹ̀ wàhálà ìwọ̀n ò ní lọ ògún gbọ́ wọ́n mọ̀ pé àwọn èèyàn wà nílẹ̀ ṣùgbọ́n alára òun onítọ̀hún kù àìsùn kù àìwo kálukú ló ní tiẹ̀ lára níbi tó ti Ṣèyí Mákindé òfò èèyàn ò ní ṣẹlòmíì láyé ń bí ṣe bí gbogbo yín pátá nìmọ́la bámúbámú ẹni tílẹ̀ mọ́ bá ní bàbá òkìlẹ̀ ń pọ́nlé ṣé ẹ ti gbọ́ lẹ́nu olóyè ṣé ẹ ti gbọ́ pé ẹjẹ́ àlọ́ gbà wọ́n lẹ̀kan tó kó wọn jìnnà ẹ̀ tí wọ́n ní kán máa lọ wọ́n ní ẹ máa lọ Ọlọ́run aṣáánú wa Ọlọ́run ló máa ṣàánú wa. èyí tó ṣẹlẹ̀ nígbà wọ́n ní wọ́n yin bọ́ọ̀mù ẹ fi bọ́ọ̀mù yẹn lẹ̀ ṣé báwọn fẹ́ yin bọ́ọ̀mù ìjọba àwọn tó yẹ ṣe kó yẹ yes ṣé báwọn fẹ́ yin bọ́ọ̀mù ẹ jẹ́ káwọn lọ bẹ̀ ẹ fi mi láyé fi mi lọ bẹ̀. bàbá wọn àwọn Fúlàní sọ pé tí bá ọmọ àpá àwọn ọmọ tó kù yẹn tá a bá lè ṣe ìdílé tó bá pa wọn làwọn ẹ̀jẹ̀ kan pa wọn ok now no problem pẹ̀lú mọ̀ pé wọ́n fẹ́ fi mọ̀ fi wá gbá géèmù politics ni ẹ̀yin bàbá ayé ọ̀dọ́ yẹn lè máa múra torí ọjọ́ ọ̀la àwọn tó ń bọ̀
ẹ̀yin lẹ́ lọ́la ẹni kẹ mọ̀ pé ó tán sí yẹn géèmù ni géèmù òṣèlú ni kí ẹ sọ fún mi pé agbára Nàìjíríà ò ká terrorist tó mẹ́nu gbó ok now wọ́n sọ fún mi sí pé gbogbo terrorist wa abẹ gbogbo forest wa ń bíbà pé àwọn ọ̀fẹ́ rí àti Yorùbá lọ́wọ́ ànúgbó ni o àti Fúlàní àti Ìgbò ẹlẹ́ wọn káwọn wá gbọ́dọ̀ wà mẹ́ wọ́n kó bọ́ǹbù wọn lọ. ẹ máa bọ̀ wá pẹ̀lú bọ́ǹbù. because àwa la níbẹ̀ àwa la mọ̀nà tó wọ̀ bẹ̀ ìbọ̀lẹ̀ ilé ìgbé lọ tẹ́ ìbẹ̀rù àwọn àdẹ̀ máa bà yín wọ́n máa kúrò bẹ̀ easily èmi ò lè gbé lówó mo ní mo sọ mí dára àti nígbà láwọn mo ṣe rò bí kí n fún nígbà kí n fún ní kóló kí n ọ̀bùrú báyìí. dìgbà wo gómìnà mọ̀ pé mo lè support nǹkan tó ń ṣẹlẹ̀ wáyé tí o rà ní síbi wáyé tí o fàyè gbà nítorí wọlé. wáyé tí o fàyè gbà olóyè. gómìnà tó wà ń bẹ̀ ó mọ̀ pé mo nípa tí mo lè kó lórí nǹkan tó ń ṣẹlẹ̀. ok mo arrange ìwé ẹ̀kọ́ security network federal government gbà mí láyè bí mo ṣe àná sí ní ẹ̀ federal government gbà mí láyè state government sọ pé any security kankan ò gbọdọ̀ bí gbèsè kankan ọjà òun. ẹ̀yin tẹ́ ẹ̀ bú Tinubu ṣe ń gbọ́ ẹ̀yin ọmọ Ọ̀yọ́ tẹ́ ẹ̀ bú Tinubu ṣe ń gbọ́ ẹ̀yin Ògbómọ̀ṣọ́ rẹ̀ yẹ. wọ́n wà ń bẹ wọ́n jiyàn gbé wọn sórí ìdíkà mọ àwọn tó ń dẹ̀ jiyàn gbé àwọn àyè bá ń kájọ jà sórí ìdíkà sẹ́yìn mọ́tò dẹ̀ gbé bọ̀ ó mọ̀ ní pé mo tún lọ́wọ́ o tó ṣe yẹ wọ́n ti wá ọmọ tó ṣẹlẹ̀ nílé yìí wọ́n ní mo ń takò gọ́ọ̀mẹ̀ntì nígbà tó bá rẹ̀ gbogbo àmọ́ tó jùwèé yọdún márùn lẹ́yìn ìgbẹ́ tí wọ́n dẹ́dẹ́ lọ́mọ mo níyàwó bẹ́ẹ̀ bá tiẹ̀ ṣe àwọn ọmọ fàyàn sọ̀kòtò àti ìyàwó sọ̀rọ̀ ìyàwó ṣé wọ́n fẹ́ jí wọ́n táwọn fẹ́ jí mi dé. ó ṣe. ebi nìkan ẹ̀ lè jí mi dé ebi tí wọ́n tó ń rìn fún kẹ́rù kúlẹ̀ ebi nìkan ẹ̀ lè dá mi jí gbé ohun tí wọ́n fẹ́ yìn níbẹ̀ lọ tèmi náà tó fẹ́ fi jí mi gbé. ṣé dọ́ọ̀kì tí wọ́n mú lọ́rọ̀ pé ebi lè mọ́ mu dọ́ọ̀bù ojú mi pé jù tẹ lọ. ṣíṣì àwọn ọmọ mi ò sí níbi tẹ́fẹ́ jí gbé. ṣíṣì dá wà ẹ̀ you get ṣíṣì for head we no dey smoke we no dey drink. but àwọn tí wọn ò lẹ́nu tó lè secure wọn wáyé tẹ́ ẹ̀jẹ̀ káwa paralẹ̀ ká gbogbo tí wọ́n kájọ jà kí gbogbo wa fi kí ẹ̀mọ̀ bọ̀ láti Ìbàdàn ṣé kò gbọ́dọ̀ lọ́mọ balẹ̀ kí ẹ̀mọ̀ lọ láti Ìbàdàn lọ sí Èkìtì kẹ́mi lọ́mọ sí pèpèpè. gbogbo géèmù tó ń gbà yín nísìn èmi mọ̀ dájú lọ́wọ́ pé géèmù òṣèlú ni àwa dẹ̀rí aláti corporate igi yóò da ayọ́ náà tọ̀wọ́n da ayọ́ sọ̀rọ̀ kò lè jẹ́ òrìjì náà ẹwọ́ dúró tí wọ́n ti sọ pé Nàìjíríà ọ̀dà tàbí tó ti dà gbèsè náà ni káàmọ̀ fọdún ibú ni ṣé ìjọba Buhari dà Buhari bá dọ́là ní $160 ó fi dọ́là lẹ̀ ní $9 ọba epo ní $64 ó fi kólẹ̀ ní 70 àbí bí wọ́n bọ́ fi lẹ̀ ní $8 àbí 700 kan ló fi kólẹ̀ lọ. ọ̀ṣọ́dà ó sì lọ́dún mẹ́jọ láàrin ní àtẹ̀yìn nígbà tí Buhari sọdún mẹ́jọ ẹ̀ ta ló ṣe protest north. ta ló ṣe protest north. nígbà tó ṣe ensas Èkó ní Yorùbá ń bí àtìlẹ̀ Ìgbò ló mọ̀. ọ̀pọ̀lọpọ̀ Buhari lo 8 years. òwúlò so now ọwọ́n expect mi pẹ̀lú géèmù òṣèlú tẹ̀ fún àwọn ọmọ ọgbà yẹn kí mi support yẹ kí n máa ń takò Tinubu ọmọ sọdún mẹ́jọ tẹ̀ náà èmi ò lè báyìí sèyẹn mi ò lọ sóbi ò kàwé òun kà lákà yìí òun ìbàdàn ni mo kọ làpálùkù yìí Yorùbá ni èmi ò lè báyìí takò ẹ gbogbo géèmù rọ́bẹ̀ ńgbà tẹ̀ fẹ́ mọ́ pa àwọn ẹ̀mí àwọn ọmọ sọ pé ọpọlọ yìí ti dàrú àtẹ̀wá dárúkọ wọn láìpẹ́. ó ṣe àdìsá. tẹ́tí máa sàn tọ́lọ́ ní jẹ́ kó bàjẹ́ fún yín ara sẹ́yìn lẹ́yìn sẹ́yìn jẹ̀ta tó náà kẹfẹ́ kóra jẹ́ kó máa dàrú tẹ́tàrí blọọkì wọn fẹ́ fọwọ́ ìgbà ìgbà bò kọ́ yín jẹ́ wọ́n fẹ́ ohun ìmọ̀ra wọn nìyẹn àwọn nìyẹn àwọn tí ológun bàdà tó ń pa àwọn ológun lẹ́kọ̀ọ́ yẹn ológun mẹ́ta kan ohun tí wọ́n jẹ náà wà tá a jẹ làwọn àdókò wọn wọ́n fẹ́ fa àwọn ọlọ́mọ à ń ṣe human rights lórí rọ́ àpò wọn náà ń dùn tẹ̀ ń sun hòtẹ́ẹ̀lì kásùn kájí tẹ̀ ń sun hòtẹ́ẹ̀lì fọ́nà $20,000 ẹ̀dílẹ̀ yìí jà fún ẹ̀kọ́ mi. àmọ́ àwọn tó sọ tẹ́lẹ̀ fún ọ̀gá tẹ̀sí pé ẹ̀fẹ́ wà láti máa fowó oúnjẹ ọmọ ìdá tó ń wá kó sábẹ́ rọ olórúkọ ní máa gbé sí ọ̀tọ̀ lọ ẹ̀mí kó máa ń fi ìṣòro bàbá ọmọ àwọn yìí ẹ jẹ́ ká síbẹ̀ kí gómìnà lè support láti release wọn lẹ́yìn bá wa àwọn bá máìndì tí wọn pé ká lé Tinubu lọ ká sàdárú ká lè kó àníyàn dá ká support wọn fẹ́ kó sábẹ́ wàhálà yẹn sọlọ níjọba bàjẹ́ fún ìjọ dẹ̀ ní tì ẹni sì ti láíláí ó wẹ́ lẹ́dí pẹ́sẹ̀ lẹ́dí gọ́ọ̀mù lórílẹ̀‐èdè wa táwọn bíi táwọn tó pẹ́sẹ̀ rí pé gbà táwọn àtẹ́lẹ̀ wọ́n wà òkè mo ti máa rí ìyàrá gbọ́ ọlọ́run òkè òkun dẹ̀ ìjọ níwá ọmọ ẹ̀sìn ìjọ níwá ìpínlẹ̀ wọn ní bàjẹ́ orílẹ̀‐èdè Nàìjíríà náà ní bàjẹ́ ìgbọ̀ngàn yóò ní bàjẹ́ ọlọ́run ní jẹ́ kó ẹ̀rí bọ́ wáyé iṣẹ́ tó tí ìgbà ìpẹ́ ẹ̀bá lẹ́nì ọ̀ easy ẹ̀bá ní kò kàn yín iṣẹ́ àwọn ẹ̀nà jígbé bọ́ ẹ̀wọ́ yẹn dídé pé kíláwá jẹ́ pẹ́sẹ̀ ìdè fífà jẹ́ pẹ́ẹ́ni ẹ̀yìn ọ̀fún káwọn ẹ̀rọ sympathy pé káwọn kàn bá wọn sọ̀rọ̀ náà ní ọ̀rọ̀ tí ń sì ọmọ mú nǹkan mú
ọ̀rọ̀ tí ń wé ó níwèé gan ju anything tòun tó ń fi ẹ̀yin ọ̀dọ́ rẹ̀ ẹ̀yin Nàìjíríà lè tẹ̀ bá spark ní ìsìn gbogbo Nàìjíríà gbé máa sọ lẹ́sẹ̀kẹsẹ̀ gbogbo ẹ̀ máa stop ni tẹ̀ bá fẹ́ kí ló dàrú sí ìṣẹ́jú kan náà ni ohun tẹ̀yìn bá sọ wọn àwọn yàrá gbọ́ ju tí wọ́n bá sọ lọ but nǹkan tẹ̀mí mọ́nà kan wá ní pé gbogbo nǹkan tó bá ṣe láyé ìtàn ni ìjọba tó bá ṣe dáadáa ayé máa tọ́ ń pa ẹ̀ ń pariwo pé federal government ò ṣe dáadáa ṣé state government kẹ́ ṣe dáadáa ṣé Tinubu ní kọ́ wá ṣe security ni wa ṣé kí lè gba security post fún gbogbo state ní gba security post kí lè fi ṣe kí ni security post táwọn government ń gbà ní state wọn kí ni wọ́n fi ṣe tani kò fún God bless you my brother security post kí ni wọ́n fi ṣe kí ìjọba tí wọ́n fẹ́ lé sí ẹ̀wọ̀n pé federal ni ìwọ tó ń jẹ gọ́fúnà owó tẹ̀ ń gbà ìrìn àpá fi jẹ state ò lè ní tiẹ̀ ẹ̀ẹ́dẹ̀rẹ̀ àpẹẹsí pé ẹ̀rọ state ló ní o fúnra family ìjọba tó lọ́tẹ́ máa gbé lọ ní o security post state government gbà kí ló fi ń ṣe ṣé ọlọ́pàá lè ń kó fún ni àbí DSS àbí sọ́jà àbí civil defence àbí tá lè ń kó fún àbí fìgìláńtì àbáwọn kílẹ̀ nípa àwọn tẹ̀ kó lọ gbó tẹ̀ ń ta àwọn yẹn jẹ àmọ̀ tẹ̀kùn àgbẹ̀rẹ̀ ń pa àwọn lọ́wọ́ dà ẹ̀ ń gbé sílẹ̀ fáwọn ẹ lọ máa ọmọ tí wọ́n pa yunifásitì ẹ pa àmọ̀tẹ́kùn sí wọn lọ́rùn wọn sọ́nù gbó káwọn lọ yìnbọn àwọn èlò sọ fún pé tó jáde yunifásitì mọ̀ parí pólì ìlú ìmọ̀wá yẹn fi mílẹ̀ wọ́n sà ṣiṣẹ́ wọ́n lè jẹun ṣe tó understand security for tí federal government ń gbé fún ẹ̀yìn ń gbọ́dọ̀ ń kó bẹ́ẹ̀ fi lè because o tẹ́lẹ̀ fi lè fi lè gbé state governor níbí governor kọ̀ọ̀kan yẹn kó secure state ẹ̀ exactly ẹlẹ́yìn ní number one state wá ń bí pé ẹ̀yìn lẹ́nu sọ pé kọ́ lọ pa á mọ́lẹ́ lóru tẹ̀sí lè sọ pé wọ́n fi wálẹ̀ ok now kí ló dé tẹ̀ owó security for tẹ̀yìn ń gbà yẹn kí lẹ́yìn fi ń ṣe. wọ́n fi ń gbọ́ lọ́ṣọ́. ẹni kò sáfà ara yín ni bẹ́ẹ̀ bá kò sáfà ara yín kí wọ́n jí ẹgbẹ́ fún kí nínú ìfẹ́ mi wà ní bọ́lá tètè yẹ ẹ̀yin gómìnà lẹ́kọ̀ọ́ fún ọlọ́pàá lówó dáadáa ọ̀rọ̀ kò sí wọn dì ó fún wọn ní iṣẹ́ tó dáa ó fún wọn lówó gidi ó fún sọ́jà kó ṣe ọ̀nà fún sọ́jà kó fún sọ́jà ń fẹ́ fún rẹ́díẹ̀sì tó ti ń fẹ́ iṣẹ́ kan lè ṣe wá. bóyá máa parọ́ mọ́ fẹ́dúrà iná lè pa àwọn nìkan nínú lóyè àpò tẹ́ bá dé fún bẹ́ẹ̀ tó òkú náà padà ṣe kẹ́yà ayé yín. àṣẹ. àlùbáríkà tó lọ kúrẹ́ lọ. ẹni wà lára náà. gbogbo kẹ́kọ̀ọ́ ní ká máa pariwo fẹ́dúrà stéètì gan olè ni wọ́n. jàgùdà pálí ni wọ́n bàrà wò bá ń sá. owó tó ń gbà lọ fẹ́dúrà máa fi ṣe. bá ń sá bàrà wò. owó security fò tó ń gbà kí ló fi ń ṣe. bàrà wò bá ń sá. àti ṣiṣẹ́ mo ti ṣiṣẹ́ pẹ̀lú gómìnà tó pọ̀ lóríṣiríṣi náà ó yé mi tán. mo gbà pẹ̀lú bàbá mi Olúbàdàn yóò tẹ̀ ìjà gbádùn ìjọba yẹn ọmọ ọmọ bó ti ń lọ. ọmọ olè. ṣé tí wọ́n sá nǹkan tí mo mí mo ti ṣiṣẹ́ pẹ̀lú gómìnà tó pọ̀ tí mo wà pẹ̀lú wọn. security fò tí fẹ́ràn wọn ní kó fún yín dẹ̀ ń kó billions of naira mo lẹ́ kó sí. billions. kálẹ̀ fún ìyẹlẹ́kẹ̀ bí wọn ẹ̀ bá mi bí wọn tọ́lá ilé bí wọn ẹ̀yẹ bẹ́ẹ̀ bí wọn pé owó tí federal government fún sìgá abẹ́ ìgbà kẹsọ́ fún wa pé federal government fún security fún kàtà o kẹsọ́ àwọn abìfẹ́dà pé wọ́n lè pa wọn ẹ̀yẹ bẹ́ẹ̀ fún wọn ó kẹta ní kábí ọlọ́run ìjọba àjẹmú gbogbo yín ìjọ òní tì ní gbogbo nǹkan náà mo fi kẹ́kọ̀ọ́ yín ẹgbẹ́ jẹ́ student wa tẹ̀lé wa mẹ́kẹ́ wọ́n lè kọ́ ìtẹ́ni ọba dídẹ̀ ẹ̀sìn ìdíbà ti tàbá lẹ́sẹ̀ lọ́wọ́ bá jẹ́ ẹ̀sìn president lọ́la ẹ̀ mọ̀ pé àwọn tẹ́lẹ̀ bá fi sípò gómìnà àwọn tí ò ní ya olè ẹ̀ lè control tí wọ́n lè ṣe ààbò fún state kọ̀ọ̀kan tẹ́ ti president lé lórí àwọn nìkan ẹ̀mọ́ ibẹ̀. for example gba ti fáwọn ṣẹṣẹ gọ́ọ̀mẹ̀ lógun ní Èkìtì state tí nǹkan báyìí ṣẹlẹ̀ ọwọ́ ọdún gbọ́dọ̀ rí. gbogbo ẹsẹ̀ wẹ̀ lónìí. báwo ṣe wọnú gbó fúnra ẹ̀ gọ́ọ̀mẹ̀ báwo ṣe bọ́ọ̀lẹ̀ fúnra ẹ̀ ẹ tó bá rí tó bá rántí ńlá ẹ̀ gọ́ọ̀mẹ̀ báwo ṣe lead team wọnú gbó fúnra ẹ̀ àti gọ́ọ̀mọ̀ ọ wá give order ó ní kí jí òṣèré lẹ́gbẹ̀ẹ́ omi kí kọ́sẹ́nà tó ń bí ó pè dà òun gẹ́gẹ́ òun gbòyì tí mo lù tí mo lù ní ọmọ pa wọn gbogbo ẹsẹ family kò tó di president ó lóun ní àti orí because òun gba security post òun jẹ́ ọ̀pọ̀lọpọ̀ sàkópa òun tó dìbò fún un máa fi ṣe fún wa yìí rẹ̀ láti gbà yẹn gómìnà wọlé adé tó fún un sí gbogbo ìrọ̀ ọba ẹ̀ àwọn náà tó wá sọ di business wọn àmọ́ ní wọ́n jẹ́ àwọn ìpọ́njì ẹ̀gbẹ́ lu àwọn ọlọ́gbọ́n ńláńlá wa àwọn lè di kẹ́lẹ́kẹ́jẹ àwọn lè di lórí ọ sọ̀rọ̀ níjọba àjẹ fún yóò gbogbo ẹ̀ bá dé kò lọ́la ẹ̀kọ́ mi rẹ̀ láti mú báyìí tẹ̀mọ̀ rẹ̀ tẹ̀ dáhùn ẹ̀ ń bá wa fi sípò kan àjẹta mọ̀ pé kò ní jà ní. ẹ ṣe yàn. wọ́n ní ọ̀dọ̀ àbàlá tí máa ń gbá ọdún sí ìṣojú ọ̀pọ̀lọpọ̀ àgbọ̀ nǹkan tẹ̀ sọ. mo kọ́gbọ́n orí mi bèmí ò kàwé o àdìsá ò kọ́gbọ́n orí ẹ bìwọ́ ò kàwé ìwé ọ̀tọ̀ ọgbọ́n orí màá ló jẹ́ bàbá Májàsọ́lá ìwé ọ̀tọ̀ ọgbọ́n orí màá ló jẹ́ bàbá Májàsọ́lá ò kọ́gbọ́n orí ẹ àdìsá ò kọ́gbọ́n orí ẹ bìwọ́ ò kàwé o. ẹ jọ pòfẹ́sọ̀ wo ló tún ju eléyìí lọ
in fact Adisa, you are a true good leader, the best of the best ní Adisa ọmọ Aládìkún mo gbé fún ẹ. God bless Ìgbòho Òòṣà. Ó tún àwọn nọ́ọ̀sì náà lọ sọ́dọ̀ ẹ̀ yìí àwọn school ló tún lecture ẹ wo ọ̀rọ̀ tí Sunday Ìgbòho sọ. Now Àtíkù ti wá bọ́ta Àtíkù aid ó ní kí wọ́n lọ invite káwọn DSS tí kán lọ invite Sunday Ìgbòho lórí ọ̀rọ̀ tó sọ yẹn. Àtíkù ó máa ṣòfò ni. Ọlọ́run bóyá ọ̀rọ̀ kọ́ ọ bóyá ẹ tó kọ́ nínú yìí kò ní gbádùn abẹ́ ti ya wèrè ni. Ìjọ tí àwọn ọmọ yín ti ń pa wá ẹ lọ invite àwọn ọmọ yín àwọn tó kọ́ àwọn èèyàn wọgbó tí wọ́n kọ́ àwọn èèyàn wọgbó nílẹ̀ wa ẹ lọ invite wọn. Àtíkù ní kọ́ lọ invite Sunday Ìgbòho wèrèrè o ẹ bá mi kọ Àtíkù wèrèrè o Àtíkù mà ti ya wèrè. Àwọn tí wọ́n kọ́ wọgbó nígbà wòyàn 5 ti kú o. Àtíkù wèrèrè o. Máa rí o. Irú kí lèyí Olódùmarè? Márùn-ún nínú àwọn ọmọ ìjọ ECWA tí wọ́n jí gbé ní Kwara ti kú sákàtà àwọn ajínigbé. 5 ti kú. Ìròyìn tó ń jáde lásìkò yìí láti ibùdó àwọn ajínigbé nínú igbó kìjikìji tí wọ́n fi ṣe àhámọ́ fáwọn tí wọ́n jí gbé nípìnlẹ̀ Kwara kì í ṣe ìròyìn tó dáa rárá. Ìròyìn ìbànújẹ́ gbáà ni pẹ̀lú bí wọ́n ṣe fìdí ẹ̀ múlẹ̀ pé ìyàwó pásítọ̀ ṣọ́ọ̀ṣì ECWA kan àtàwọn ọmọ ìjọ bíi 4 tí wọ́n wà lára àwọn tí jàǹdùkú agbébọn lọ jí gbé láìpẹ́ yìí ti kú sákàtà àwọn ajínigbé náà. Wọ́n ní níṣe ni wọ́n fi ìyà ìṣẹ́ òun ebi pa wọn lórí títí tí wọ́n fi kú. Bó tilẹ̀ jẹ́ pé kò sẹ́ni tó tí ì lè sọ wúlẹ̀wúlẹ̀ nípa ikú àwọn ẹni ẹlẹ́ni tí wọ́n tàgbákò àwọn ajínigbé yìí. Akọ̀ròyìn Sahara Reporters fìdí ẹ̀ múlẹ̀ pé ọ̀kan nínú àwọn tí wọ́n jí gbé náà lórí kó yọ lákàtà àwọn ajínigbé náà lọ́nà ìyanu lẹ́yìn tí wọ́n ti lo nǹkan bí oṣù 3 níbẹ̀ láìsí ọ̀nà àbáyọ nítorí wọn kò rí owó ìtúsílẹ̀ táwọn ajínigbé náà ń béèrè fún san. Lẹ́yìn tí ẹni ọ̀hún forí jágbó láti igbó kan sí òmíì pẹ̀lú ìbẹ̀rùbojo àti ìpayà lọ́lọ́run bá ṣe tó jàjà ríbi já sí gbangba tó sì sá mọ́ àwọn ajínigbé náà lọ́wọ́. Ṣé kò sẹ́ni tó mọ ìdí awo àfi ẹni tí wọ́n bá mú wọ̀gbàlẹ̀? Ẹni orí kó yọ yìí ló wá ṣèròyìn ohun tó ṣẹlẹ̀ lásìkò tó fi wà lákàtà àwọn agbébọn náà. Ó ní 5 lára àwọn tí wọ́n jí gbé nínú ṣọ́ọ̀ṣì Evangelical Church Winning Hall ECWA tó wà ní Òmùgọ̀ lágbègbè ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn nípínlẹ̀ Kwara ni wọ́n ti kú kóhun tó rọ́nà kúrò láàrin wọn. Ẹni yìí tún fìdí rẹ̀ múlẹ̀ pé ó jọ pé àwọn mọ̀lẹ́bí ẹni téèyàn wọn kú wọ̀nyí ti gbọ́ nípa rẹ̀. Òjíṣẹ́ Ọlọ́run ìjọ ECWA náà pásítọ̀ Ọmọlé ti gbọ́ ohun tó ṣẹlẹ̀ sí ìyàwó rẹ̀ lákọlò àwọn ajínigbé wọ́n sì ti ń ṣètò bí wọ́n ṣe máa rí òkú wọn gbà jáde láti lè sìn wọ́n bó ṣe yẹ. Ìṣẹ̀lẹ̀ yìí ti dá ìpayà àti omi tútù sọ́kàn àwọn olùgbé agbègbè Òmùgọ̀ àti àwọn olùjọ́sìn ṣọ́ọ̀ṣì ECWA níjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn nípínlẹ̀ Kwara. Ti pé ọjọ́ 22 oṣù kẹta ọdún 2026 yìí làwọn agbébọn kan lọ ya bo àwọn olùjọ́sìn ní ṣọ́ọ̀ṣì ECWA tó wà nílùú Òmùgọ̀. Ìsọjí àti ìṣọ́òru làwọn olùjọ́sìn yìí ń ṣe lọ́wọ́ lásìkò náà tí wọ́n fi jí ọ̀pọ̀ lára wọn gbé. Ìyàwó pásítọ̀ ṣọ́ọ̀ṣì náà sì wà lára wọn. Àkọ́kọ́ gbọ́ pé èèyàn 8 ni wọ́n jí gbé lọ́jọ́ náà àmọ́ àwọn tíṣẹ̀lẹ̀ ọ̀hún ṣojú wọn sọ pé wọ́n ju 8 lọ. Bẹ́ẹ̀ ni iléeṣẹ́ ọlọ́pàá fi kún un pé ọ̀pọ̀ lára àwọn tí wọ́n jí gbé wọgbó náà jẹ́ àwọn arúgbó kùjọ́kùjọ́. Wọ́n lọ́jọ́ orí ọ̀pọ̀ lára wọn ti lé ní ẹni 70 ọdún 70 years. Ìlera wọn kò sì fi bẹ́ẹ̀ péye mọ́. Ọjọ́ díẹ̀ lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà àwọn ajínigbé náà sọ fáwọn mọ̀lẹ́bí lórí aago pé bílíọ̀nù kan náírà làwọn yóò gbà gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀. Àmọ́ lẹ́yìn ọ̀pọ̀ ẹ̀bẹ̀ àti ìdúnàdúrà àwọn mọ̀lẹ́bí náà tú mílíọ̀nù lọ́nà 20 náírà jọ wọ́n sì gbé e lọ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ àti ọtí líle tí wọ́n lẹ́wọ̀n fẹ́ wọ́n sì kó fáwọn ọ̀dájú amúnisẹ̀dá wọ̀nyí pẹ̀lú ìrètí pé wọn yóò tú àwọn ẹni wọn sílẹ̀ lọ́jọ́ náà tàbí ọjọ́ kejì. Àmọ́ níṣe ni wọ́n gba owó náà sápò bíi kàlùkàlù tí wọ́n sì kọ̀ láti tú àwọn arúgbó alárúgbó gbogbo wọ̀nyí sílẹ̀. Láti bí oṣù 3 sẹ́yìn ọ̀hún làwọn mọ̀lẹ́bí ti ń sá káàkiri láti wá àfikún owó ìtúsílẹ̀ míì pẹ̀lú àwọn nǹkan míì tí wọ́n láwọn ń fẹ́ gbà. Àmọ́ awọ kò tí ì kájú òòlù látìgbà náà ó jọ pé apá ti kún kálukú wọn. Aláròyé gbọ́ pé ipò ìdè náà wà lákàtà àwọn ajínigbé pẹ̀lú bí òjò oòrùn àti òtútù ṣe ń pa wọ́n lójoojúmọ́ láìsí oúnjẹ gidi kan kò sì sí ìtọ́jú tó péye. Bó tilẹ̀ jẹ́ pé ìjọba ìpínlẹ̀ Kwara tàbí ti ìbílẹ̀ Ìfẹ́lódùn kò tí ì sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ yìí. Síbẹ̀ léraléra ni ìṣẹ̀lẹ̀ ìjínigbé àti ìfẹ̀míṣòfò ń wáyé níjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn nípínlẹ̀ Kwara títí di bá a ṣe ń sọ yìí. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ àwọn tí wọ́n jí gbé ṣì wà lákàtà àwọn ajínigbé náà láì mọ ọ̀nà àbáyọ. Faith Adébọ́lá ló ṣàkójọ ìròyìn. Ṣé ìgbà tí gómìnà Kwara State tó gba security vote
tí wọ́n ń pa àwọn èèyàn tí gómìnà Kwara State ò ṣe nǹkan kan ẹ wá expect àwọn governors tó kù náà kọ́ ná security vote wọn láti fi protect ẹ̀mí ẹ̀mọ Nàìjíríà wọn ò bá pa anybody tán keep on blaming Tinubu ẹ keep on kí n máa blame Tinubu o Tinubu ni ò ṣe dáadáa o Tinubu ni ò ṣe kíní kan o ṣe fẹ́ kọ́ yẹ tí wọ́n gbà ẹ̀ẹ́dẹ̀ ẹ̀gbọ́n kan tí Sunday Igboho sọ pé wọ́n yẹ ti kó àwọn pípì yẹn gbàrà báyìí lòun ti pè wípé ẹ jẹ́ kó lọ gbà wọ́n padà kó tó ní kó máa kó wọn jìnnà wọ́n ní federal nìkan lọ state tí ò lágbára láti secure ẹ̀mí àwọn tí wọ́n jí gbé ṣùgbọ́n state yẹn lágbára láti sọ fún ẹni tó fẹ́ lọ rescue wọn pé má wọ igbó lu mi o keep on blaming Tinubu o keep on láti máa blame Tinubu ṣe fẹ́ gbọ́dọ̀ tọ́lá Sunday Igboho sọ gbogbo ọ̀rọ̀ tí bàbá yìí ti sọ nípa àròlé 1010 lórí péjì mi lánàá òótọ́ ni gbogbo ẹ̀. ibi tá a rò pé ibẹ̀ lógún ti wá ibẹ̀ kọ́ lógún ti wá o ẹ má jẹ́ ká sùn síbi kan náà ká kọrí síbi kan náà ẹ jẹ́ àtúnrò ní ọ̀nà mi orílẹ̀-èdè tó ti kọ Ọlọ́run sílẹ̀ orílẹ̀-èdè tó ti kọ Ọlọ́run sílẹ̀ àwa ènìyàn tí a ti kọ Ọlọ́run sílẹ̀ tá a ti kọ ìlànà rẹ̀ sílẹ̀ tá a ti kọ òfin rẹ̀ sílẹ̀ a lè sọ pé ìjọba yẹn torí pa níjọba lórí ní orílẹ̀-èdè tí wọ́n ń darí wa ṣùgbọ́n orílẹ̀-èdè tó wá kọ Ọlọ́run sílẹ̀ ńkọ́ ẹ má gbàgbé pé ẹnìkan wà tó ju ìjọba lọ òun ni Ọlọ́run àwọn Ọlọ́run ní àtètè kọ́ ṣe ní adá ọ̀run àti ayé wà ń jújú kò tí ì sẹ́nibọ́dì láyé tí Ọlọ́run ti wà kí ni ká ti ṣe pẹ̀lú orílẹ̀-èdè tó kọ Ọlọ́run sílẹ̀ ìlú tó kọ Ọlọ́run sílẹ̀ àwa ènìyàn tá a kọ ìlànà Ọlọ́run sílẹ̀ tá a kọ òfin rẹ̀ sílẹ̀ tá a kọ ìfẹ́ rẹ̀ sílẹ̀ tá a wá ń ṣe tara wa kí ni ká ti sọ tiwa á padà sọ́dọ̀ Ọlọ́run ni o ẹ má gbàgbé kò sẹ́ni tó ṣòro mú fún Ọlọ́run kò sí ẹni náà tó ṣòro mú fún Ọlọ́run kò sí ẹ lọ́wọ́ ẹni náà fún mi ta ni alágbára náà ta ni apààyàn náà ta ni ajínigbé náà ta ni olè náà ta ni kidnapper náà tó sà ojú Ọlọ́run tó gbogbo ayé àrínúròdì olùmọ̀ràn kan Ọlọ́run tó mọ ohun tó ń ṣẹlẹ̀ ní gbogbo ayé á ṣe padà sọ́dọ̀ Ọlọ́run gbogbo wo ṣe padà sọ́dọ̀ Ọlọ́run á ṣe wá ọjọ́ tó dáa láti bẹ Olúwa á gbogbo wa pátá á ṣe padà sídìí májẹ̀mú rẹ̀ á ṣe padà sídìí ìfẹ́ tòótọ́ orílẹ̀-èdè tó kọ Ọlọ́run sílẹ̀ àwa ènìyàn tó kọ Ọlọ́run sílẹ̀ kò sẹ́ni tó ṣòro mú fún Ọlọ́run o ìjọba ní mo gba ṣùgbọ́n ẹnìkan wà tó ju ìjọba lọ òun ni Ọlọ́run òun ní fìjọba sórí ìjọba òun gángan ní ìjọba ẹ jẹ́ padà sọ́dọ̀ Ọlọ́run ẹ jẹ́ káwọn ọ̀dọ́ wa padà sọ́dọ̀ Ọlọ́run àwa ìránṣẹ́ Ọlọ́run ká padà sọ́dọ̀ Ọlọ́run àwọn bàbá bàbá ká padà sọ́dọ̀ Ọlọ́run àwọn àbúrò ẹ̀gbọ́n mọ̀mọ́ bàbá gbogbo wa pátá ká padà bí o láàsí pẹ̀lú Ọlọ́run ẹ tún jẹ́ ká padà sí ọ̀dọ̀ Ọlọ́run ẹ jẹ́ ká pé ìfẹ́ ránṣẹ́ sí àárín wa bẹ́ẹ̀ ni ẹ jẹ́ wá ojú Ọlọ́run ẹ jẹ́ wá ojúbọ Ọlọ́run ẹ jẹ́ bẹ̀bẹ̀ ká gbé àwọn ìka bí Ọlọ́run kò sẹ́ni tó ṣòro mú fún Ọlọ́run yóò dára fún wa o yóò dára fún wa o yóò dára fún wa kò ní í bàjẹ́ ní orílẹ̀-èdè yìí wàhálà ò ní wọlé tọ̀ wá ìbànújẹ́ ò ní wọlé tọ̀ wá orílẹ̀-èdè tó kọ Ọlọ́run sílẹ̀. ẹ jọ ta ni pásítọ̀ yìí ná kí lorúkọ pásítọ̀ yìí hallelujah sá o hallelujah Amẹ́ríkà ò kí ń dẹ́ṣẹ̀ wọn ò kí ń dẹ́ṣẹ̀ ní Indian Israel wọn ò kí ń dẹ́ṣẹ̀ níbẹ̀ àwọn èèyàn Ọlọ́run nìkan náà wà ní Saudi pásítọ̀ mo dẹ̀ níjà wo tẹ jáde tẹ kó security sẹ́yìn Allahu Jésù Kristi mo rí tẹ kó security sẹ́yìn Àgbàlá Gabriel nígbà tẹ jáde níjọ́ wo nígbà tí Yínká Aláṣeyọrí jọ̀wọ́ tó bọ́ta tó sọ̀rọ̀ ẹ bá àwọn ṣe wọ́n ní èpè kó tó di pé ó bọ́ta ó wá bẹ̀bẹ̀ orílẹ̀-èdè àti kọ́ Ọlọ́run sílẹ̀ àwọn alápá Jésù ni Àgbàlá Gabriel ibi tí wọ́n ti pa Jésù pàápàá wọ́n progress nílùú yẹn ìlú tí wọ́n ti pa Jésù tí wọ́n ti kọ Jésù má gbélébù tí wọ́n ti làbígi lórí ibi tí wọ́n ti wọ́ Jésù tuurutu nílẹ̀ ẹlẹ̀ tó ti dárí ẹ̀gún tó ti fún lọ́tí kíkan mu báńkì adínigbò máa jí wọn gbé ń bẹ̀ fúlàní ò lè dúró ń bẹ̀ kò lè terrorize wọn bẹ̀ kí ló tẹ máa ń parọ́ fáwọn èèyàn báyìí mosquito Àgbàlá Gabriel ṣé bẹ́ẹ̀ ni wọ́n tú síta ń jọ wà bẹ́ẹ̀ tó tú síta ń jọ wò ni ẹni làwọn èèyàn tú síta ń jọ wò tí wọ́n fẹ́ gbòdì yín síta ká máa bí Ọlọ́run àwọn tó pa Jésù wọn ò bí Ọlọ́run mọ́ ẹ máa fi Bíbélì máa tàn wá ẹ̀ṣẹ̀ àwọn bàbá wa là ń jẹ ẹ̀ṣẹ̀ Ádámọ̀ là ń jẹ ẹ̀ṣẹ̀ Éfà là ń jẹ ó lẹ́yìn Nàìjíríà àwọn Áfíríkà nìkan ló máa ń jẹ ìyà ẹ̀ṣẹ̀ bàbá wọn owó tó ní Sálómọ́nù ní wọn ò pín kàn wá láfíríkà gbogbo ilé tó ní Sálómọ́nù kọ́ wọn ò pín kàn wá láfíríkà
gbogbo ohun mèremère tó pé àwọn prọfẹ̀tì ṣe nínú kínní ẹ̀ẹ̀kan òpin fún ọláfíríkà ṣùgbọ́n ìyanu bíbélì lẹ pín fún ọláfíríkà tálàṣẹ. Must you talk sir? Must you talk? kílẹ̀ mú ló sà fún ẹ? Must you talk Àgbàlá Gabriel? Must you? pásítọ̀ tí wọ́n lọ gbé ní church nísìn ní Kwara State èèyàn 5 ti kú, ìyàwó pásítọ̀ ti kú, ọmọ ìjọ 4 ti kú sí àkàtà àwọn ajínigbé. Are you telling those people pé wọn mọ Ọlọ́run tó àbí wọn gbàdúrà tó? Bíbélì sọ wípé ìgbàgbọ́ láì síṣẹ́ ó lóòkú ni. Ká má bẹ̀rẹ̀ sí ní ìgbàgbọ́ láì gbégbésẹ̀. Wọ́n tó bá ń fa yá àlọ́ àkàbà fa yá àyàsẹ̀ sí Àgbàlá Gabriel lẹ́wà careful káwọn èèyàn tó wọ̀nyí lé pé o. Very very careful ara ń káwọn èèyàn. Wọ́n kó àwọn 7 months 1 year 2 years sínú gbó ẹni orílẹ̀-èdè ti kan lọ́rùn sílẹ̀. Must you talk? Ẹni tó bí ṣe àwòkọ́ṣe dà máa débi bí síta Yorùbá wuyì lórúkọ mi. Ẹni tó bí ṣe àwòkọ́ṣe dà ẹni gángan dà. Orílẹ̀-èdè ti máa ń bàjẹ́ ìgbà tí pásítọ̀ wa ti bá gbìyànjú sùtọ́ nínú ìjọ àwọn ọmọ lẹ́yìn ẹ̀ báwọn ṣe ń jẹ lẹ́sẹ̀. So bàbá tí wọ́n tíṣà tí wọ́n pa yín nísìn àwọn ògbàdúrà tó ẹmọ Ọlọ́run jù wọ́n lọ. Ní máa bẹ wọ́n ṣàwọn pẹ̀lú ọ̀rọ̀ burúkú nínú Báíbù àti nínú Kùránì. Àwọn lápá Jésù ni àwọn tó fọ́ Jésù ní igi lórí gan wọ́n ń ṣayé wọn lọ wọ́n ń gbádùn wọ́n flex. Àwọn tó pọ́ìsì Muhammed gan ìlú wọn sì ń tòrò. Ọya nínú ìtàn tó wà ní Báíbù àti tó wà nínú Kùránì ibo ni wọ́n ti dárúkọ pé Nàìjíríà o àwọn tó fún Ádámù lẹ́fà tó fún ejò tó fún Ádámù àbí Éfà ní èso jẹ gan according to irọ́ tẹ pa fún wa ejò gan wà nínú sùn tó ń jẹ bọ̀tá tó ń jẹ nǹkan dáadáa nínú sùn. So kí ni iṣẹ́ tiwa tá a máa jìyà fún? Gbogbo wọn ti bí ní kẹ́lá gàwúrà ní àwọn òpin kan wá láfíríkà àwọn òpin kan wá nílẹ̀ Yorùbá ṣùgbọ́n ìyà ìṣẹ́ kínní kan là ń jẹ akọlọ́run sílẹ̀. Oníradàradà ni ẹ o oníradàradà ni ẹ o Àgbàlá Gabriel oníradàradà ni yóò bá wù yìí lóko ẹ bá mi share fídíò kẹ̀dẹ̀ fún opinion ní comment section bá mi like show yìí ó lè bá àyìnbó Àgbàlá Gabriel ó ṣì dànù mi ò kí máa ń bíyàn lórí péjì mi ò ṣùgbọ́n ẹ má sọ wá dìdì jìnnì gbogbo yín àti gba contract lọ́wọ́ àwọn olóṣèlú yìí gbogbo yín àti àwọn attention politicians attention pété lè pè ní pété wá kọrin tó bá dìgbà kínní wọ́n lè wá kúnlẹ̀ tó wá bí tó bá dìgbà ìbò ẹ̀yin pásítọ̀ ọkọ̀ lẹ́yìn ṣàdúrà fún wọn ẹ̀yin àfáàsọ̀ ọkọ̀ lẹ́yìn ṣiṣẹ́ fún wọn ni gbogbo yín àwọn political attention appointment gbogbo yín wá káàkiri kò sẹ́yìn Ọlọ́run láyé mọ́ appointment ní kò sẹ́yìn Ọlọ́run kò tó lè sọ̀rọ̀ wọ́n ti tèmi appointment gbogbo yín wá àti orílẹ̀ tó ti kọ́ lọ́run sílẹ̀ ẹwà gbà wá ni so akọ́lọ́run sílẹ̀ ló fa ìyà tó fi ń jẹ wá nílẹ̀ Yorùbá akọ́lọ́run sílẹ̀ ló fa banditry àwọn tí wọ́n fún Muhammed ní poison jẹ ní Mẹ́kà ìran wọ́n sì ń gbádùn wọ́n sì ń pín owó epo àwọn tí wọ́n pa Jésù tí wọ́n kọmọgi wọ́n sì ń flex wọ́n sì ń gbólóṣó so àwọn àwọn dánù mo fẹ́ bínú sọ̀rọ̀ let this be the first and the last for you kó ṣì lọ. Now àti dúró lórí Àgbàlá Gabriel àti dúró lórí ọ̀rọ̀ Àrólé bàbá tẹ́ntẹ́ gbogbo ọ̀rọ̀ tí olóyè tí bàbá Èkìtì sọ nípa ẹ̀ gbogbo pátápátá òótọ́ ni kò sí tí bàbá Èkìtì fi parọ́ mọ́ ẹ̀ ọ̀rọ̀ tí bàbá Èkìtì sọ lórí péjì èmi Yorùbáwùyí ní àná 3rd of June 2026 gbogbo tó sọ pé ó ṣe pátápátá gbogbo ẹ̀ ló ṣe. Number 1 Àrólé ó pè mí lẹ́yìn àdèjọ sọ̀rọ̀ even I told you àti mo dárúkọ àwọn kan oníkéré tí mi ò pè ẹ́ mo sọ pé mo ò ní pè ẹ́ pé kò sọ àti mo wọnú Yorùbá nation yìí bá rí ti ṣe ń ṣe mo wá with free mind pẹ̀lú everybody kò sẹ́ńtì mi kò sí sọ̀rọ̀sọ̀rọ̀ tí mi ti share fídíò ẹ̀ lórí péjì mi and tẹ́lẹ̀ bá ń fa kínní màá bẹ́lẹ̀ sọ̀rọ̀ màá tó pè yín lẹ́yìn èmi ò kí n rojú ẹnì kan fẹ́ nìkan mo máa ń bínú mo dẹ̀ máa ń kálòlò so máa ń respect ara mi mi ò sí náà mi ò yó ebi ò pa mí ẹ̀yin lẹ́ ń pe àwọn èèyàn lẹ́yìn ẹ jẹ́ fún wa lówó afẹ́ yàgbẹ́ afẹ́ tọ̀ afẹ́ ṣe ẹ̀yin lẹ́ ń fi owó Yorùbá nation lẹ́ fi ń jalè lẹ́ fi ń tọrọ owó lọ́wọ́ àwọn èèyàn and àwọn tẹ̀ ń tọrọ owó lọ́wọ́ wọn fún ṣẹ́rí there is something tí àwọn tá à ń ṣe Yorùbá nation àwọn tá à ń jà fún òmìnira àwọn èèyàn tí àwọn èèyàn ò mọ̀ èmi mọ̀ so I don't go that side. Àwọn tẹ́ bá lọ tọrọ owó lọ́wọ́ wọn yìí and again ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó náà tẹ́ ń rí vulnerability àwọn èèyàn tẹ́ ń rí bí mo ṣe fẹ́ put tiẹ̀ tí Yorùbáwùyí àtẹnìkan wá ti fa kinní kan
ẹni tẹ́ wà nílùú òyìnbó ẹ máa wá kó sí láàrin nígbà kan mi lè dárúkọ ìwà wípé ẹ lè dárúkọ tèmi pé mi tọrọ lọ́wọ́ ẹni wọn ò fi ẹni bá lè tọrọ ẹni bá pè pé ẹ fún mi ní 60 tó tọ̀ bá bọ̀ tó máa ṣòfò ni èmi ò tí ì pé any one of you rí architect yín pé ẹjọ́ ẹ fún mi ọlọ́run ò ní kò ṣẹlẹ̀ ọlọ́run ò dẹ̀ ní jẹ́ kó ṣẹlẹ̀ àwọn ilé bàbá 10 bàbá Èkìtì wá bí lánàá ó sọ àwọn ọ̀rọ̀ ó dẹ̀ pè mí ó ní mi ò pè ẹ́ mo ní mo ò lè pè ẹ́ mo ń ṣe ṣó mi lọ́wọ́ Àkàlàmàgbò wá ó sọ̀rọ̀ bàbá Èkìtì náà wá ó sọ̀rọ̀ ó ní bàbá mi sọ pé ó kọ́kọ́ sọ pé wọ́tá ń ṣe ṣó ẹ wá ẹni ẹ bèrè lọ́wọ́ mi kẹ́ tó dájọ́ mo dẹ̀ bí ẹ lẹ́sẹ̀kẹsẹ̀ mo ní ẹjọ́ kí ni mo dá kí ní igi lóko ká má mú èso tó máa so àwọn tó bí mi àwọn tó tún jẹ́ olólùfẹ́ mi lórí péjì wọ́n pé Yorùbá Wuyì máa ń sọ fún àwọn olólùfẹ́ pé ẹ má dájọ́ o whatever tó bá ń ṣẹlẹ̀ má dá ẹjọ́ omi gbóná lẹ́jọ́ má yẹ kó dájú ẹ ṣé o tí mo ṣe lánàá ṣe mo dájọ́ mo wá padà bí ẹ mo ní mú ẹjọ́ ẹyọ kan tí mo dá wá fún mi lónìí tí ò yẹn tó wá ní mo sọ pé ṣé ń gbọ́ ẹjọ́ tí mo dá wọ́n ṣépè irọ́ fún yín ni ṣé wọ́n wọ̀nyí ní èpè irọ́ ni ẹni tẹ́ máa ń sọ̀rọ̀ nípa Yorùbá Nation ó ti join kákọ́ọ̀sì àwọn tí mo rí gẹ́gẹ́ bí onírọ́ kákọ́ọ̀sì àwọn tí mo rí gẹ́gẹ́ bí ẹlẹ́ẹ̀kan ní àkọ́kọ́ tó máa pa o ó ti parọ́ kan náà tí mo mọ̀ nípa ẹ̀ tó tún parọ́ lẹ́ẹ̀kejì mo bá yẹ ti parọ́ lẹ́gbẹ̀ẹ́ tèmi tó bá sọ̀rọ̀ 2019 irọ́ ni lọ́dọ̀ mi so definitely nǹkan tó ń di ìbọn Bàbá Èkìtì fún definitely lóòótọ́ ló ṣe tó ti parọ́ mẹ́mi nísìn ó ní Bàbá Èkìtì ti pè mí lẹ́yìn kémi tó wá ṣe show ó ní bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nìyẹn yìí tẹ́ máa ń sọ̀rọ̀ tẹ́ ẹ bá fẹ́ ṣe show ẹ ti pe àwọn èèyàn lẹ́yìn ẹ ti jọ pé ayín lẹ́yìn ẹ ti jọ sọ pé kọ́ ìdá máa sọ o ó ní sọ̀rọ̀ Bàbá Èkìtì ti pè wọ́n tó bá mi sọ̀rọ̀ over 40 minutes ó mention pé Yorùbá Wuyì o ṣé Bàbá Èkìtì ló pè yín lẹ́yìn o ọyọ́ méjì ló pàrọ̀ mi lẹ́yìn lórí show ẹ o they sent it to me ó sọ fún mi pé Yorùbá Wuyì ṣé ló pa èmi ẹ tó bá sọ pé mo pè ń lẹ́yìn pé mo fẹ́ ṣe show ẹ wá bá mi sọ nǹkan báyìí kó ń tàn bọ́tà wọ́n wo máa battalion lèmi ìgídá dúró ni mí ìgídá dúró gbogbo òṣìṣẹ́ máa ń ṣe yẹn èmi máa ń bínú mo lè já kálòlò tó bí o bá yín ṣe wọ́n àmì bá yín tọrọ owó káàkiri ẹ̀yin lè máa ń gbégbá bára ẹ̀yin lè sọ ìjàgbara di bára tẹ́ máa ń gbégbá bára káàkiri alábà tó bá pẹ́ àwọn tẹ́mi ti mọ̀ before ìjàgbara àwọn tí mo mọ̀ pàtí mo dénú ìjàgbara lẹ́yìn tí mo ṣe ìjàgbara tán àwọn tí mo tún mọ̀ ní olóṣèlú nínú kinní kan ó yẹ kí èmi máa wẹ̀ nínú owó báyìí ni pé mo ní di 50 million mo ti sọ lórí show mi rí bàtà lọ ṣe protest ní kí lórúkọ ẹ ọkọ àti àwọn èèyàn bóyá mo lè rántí wọn bóyá mo lè rí wọn mọ́. Mama said I said it on my show nígbà yẹn Mama said she was 82 then adọkọ 84 náà bí nígbà wọn ní 100 million kọ́ táwọn ò lò mọ́ kí làwọn àfi ṣe bàtà ṣe protest nígbà yẹn and I came on my show the other day mo dìbọn kí ẹ mo sọ fún ọjọ́ pé èmi ò gbowó lọ́wọ́ yín o I don't want to akálẹ̀ lòdì báwọn ti fẹ́ rojọ́ kí tó rojọ́ gan adájọ́ àti sùn lọ mẹ́rin fẹ́ gbọ́dún kan tí mò ń sọ pé nífẹ̀ẹ́ mi iṣẹ́ ìrọ̀lẹ́ tí mò ń sọ jẹ́ gbọ́ dáadáa tátátó mélòó lẹ gbọ́dún tí mò ń sọ. èmi bá yín gbowó èmi bá yín tọrọ owó tó yẹ mo ní platform mi dá platform lẹ̀ àwọn ẹgbẹ́ kinní kan mi ò ní mo dá dúró ni ẹni burúkú èèyàn kejì ara ẹ̀ ni mí mo dá wà mo dá igi dá dúró ni mí èyí lẹ́ ń gba bàbà káàkiri. ó wá ní èmi àti Èkìtì ti jọ sọ̀rọ̀ lẹ́yìn àṣà ò náà síwìn ní ẹni àlọ́ Yorùbá 10. Why will you accuse me wrongly? And you spoke to me over 40 minutes. Thank God my husband was telling me, be careful o. Be careful when people parí ìjà pẹ̀lú anybody o. Be careful o. Mo ní mo tẹ̀lé bá wọn parí ìjà. And I told you, bàtí mo sọ pé record mi o, tó mọ̀ pé wọ́n record mi, ọ̀rọ̀ tí mo bá ní sọ lójú ọlọ́rọ̀ mi ní sọ lẹ́yìn ẹ̀. So definitely gbogbo nǹkan tó bẹ̀ kì í ti sọ nípa ẹ̀, òótọ́ ni, tọwọ́ nírọ́ ni ẹ́. Ó wá ṣe show pé èmi, ayé làgbé àbẹ̀ tí bá bẹ̀ kì í ti sọ̀rọ̀ lẹ́yìn. Ó tó di pé mo wá ṣe show. Ṣé mi máa wá show káàkiri ni? Tí mo bá dijú, tí mo bá sùn, èèyàn lè ṣe show lójú oorun, tí mo bá sùn, mo lè ṣe show 10 hours lójú oorun. Ó mọ̀ pàtó mo ti máa sọ lórí show mi ni pé newscaster ni mo fẹ́ ṣe fún mi ìyànda ni mentor mi nígbà yẹn. Ọmọdé tí mo ti máa ń sọ ni wípé eré ni mo fẹ́ sáfàní láti Ògúnkọ̀yà Mary Oyali, àwọn mentor mi nìyẹn. Wípé mo fẹ́ ṣe sójà tó pé mo ga, mo dẹ̀ láì mo tẹ́jú tó mi máa wo tó bá kit tán ní ọjọ́ sójà. Ọmọ tí mo ti máa ń sọ ni sọ̀rọ̀sọ̀rọ̀ ni mí mo mọ̀ wọ́n sọ gbogbo lóhùn bí ọ̀jẹ̀ ni. Tí bá wọnú ọ̀rọ̀ mo lè sọ 10 hours tí mo ní fi kọ̀ pé méjì. Tí ìdẹ̀ ní sí àṣà àdàmì níbẹ̀, màmá tún fi òwe kún àṣà màmá fi kún. How dare you? Then after talking to me, you lọ behind my back, mo sọ pé òun ṣe show. Mo sọ wípé, this man, I saw many of your comments there. Mr.
Abe one. Mo comment yín because when the person sent a message to me, mo lọ sórí kíní. So mo comment, mo live, mo comment live. When he said the first thing and you say Yoruba Wuyi dey ṣe bẹ́ẹ̀ o, and when he said the second one and you said he's accusing me for the second time, I saw gbogbo message àwọn èèyàn ni mo rí. People are saying that I should stay away from you guys. Mo jẹ́ ṣe sọ́lá náà làwọn sọ pé Yoruba Wuyi má bá wọn dá sí o, Yoruba Wuyi má bá wọn dá sí o. And henceforth, if Baba Ekiti comes on my page, people fẹ́ wá sọ̀rọ̀ ní pé Àrólé 1010. I know when he was talking yesterday, wọ́n fi tó pé mo kí n like máa dáàmú èèyàn, wọ́n fi ọgbọ́n tó pé kíní kan tó bá wá níjọ́ mi kò fẹ́ wá sọ̀rọ̀ ní pé màá fún Baba Ekiti ní 2 hours kó fi sọ anything wọ́n fẹ́ sọ nípa ẹ̀. This is my page. You called me and you know the first video tí wọ́n kọ́ sọ́yẹ̀ láàárọ̀ yìí nípa ọ̀rọ̀ tó tí Baba Ekiti sọ yẹn. Though you called me pé kí n gbé fídíò yẹn wálẹ̀ kíní kan. First video mo kọ́ jù lẹ̀ and tó wá bu fídíò yẹn was 8 minutes. Mo drop ẹ̀ láàárọ̀ yẹn. Ẹ̀bùn kan á pè mo kàn drop me. So Baba Ekiti, God bless you. Àná tí Baba Ekiti sọ̀rọ̀ ẹgbẹ́ mo ṣe báyìí bí pé mo ń sùn tí Baba Ekiti sọ̀rọ̀ tí màá ti fẹ́ dá sí wọ́n sọ̀rọ̀ Gani Adams Gani máa pé máa ṣe báyìí mo ti ń sùn mo máa di bí kan máa pa because mo fẹ́ dá sí. But I will give people my platform to talk. Àná mo kàn ń dọ̀sí ni ìyá kan sẹ́ni mẹ́sẹ̀ tì mí Yoruba Wuyi go and rest o àwọn ìbò ṣe ń tó gbé mo ní mi ò tó gbé mo ń ṣeré ni. Ẹ má gbàdọ̀ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ Gani Adams pé mo máa ṣe báyìí mo máa tó gbé because mo mi fẹ́ dá sí ọ̀rọ̀ bọ́dà kálọ̀ ló ṣe fẹ́ rojọ́. Onírọ̀ oṣù wọ́n ti fi rọ́ ṣépè fún yín máa tọrọ bára káàkiri. Ẹ jọ bàbá tó wà lórí TikTok yẹn bá wa gbóhùn sókè jàre tẹ̀ TikTok Ifágbèrè bá wa gbóhùn sókè. I saw you now. Ẹ bá wa gbóhùn sókè bàbá wa Ifágbèrè ẹ pé dásìkò yìí sà ẹ bá wa dá sí gbogbo bó ṣe ń lo àwọn tó ń bú Tinubu wọ́n dẹ̀ mọ̀ pé kán lọ mú gọ́vnà ẹ lọ fà àwọn gọ́vnà yín lẹ́pọ̀n wọ́n rán àwọn èèyàn lọ sí ibi tó ti jí àwọn ọmọ gbé mo wá rán àwọn tó ń lọ síbẹ̀ tí gbogbo wọn gẹ fìlà wọ́n tó láyè wọ agbádágbádá àwọn yọ gétọ̀sì àwọn tó yẹ kẹ́ fọ́gi mọ́ lórí ẹ sọ̀rọ̀ sókè iná máa gbára yẹn nìkan nígbà yìí. Ìlú tí wọ́n ń pè nílùú Máṣeyọrẹ tó ń jẹ́ Nàìjíríà yẹn bí ọ̀rọ̀ ọdún yẹn ti sú èmi àti sán kó sàn ìyá jẹ ẹ̀ ó ti fi gbogbo ọmọ ìgbóbìnrin ọ̀rọ̀ ọdún yẹn ti sú èmi ọmọ tó fẹ́ sọ báyìí lọ́rùn mi mọ́. Ó dà ẹ bá gbọ́n sókè lórí fóònù ẹni sùn. Ẹ tó kàbí ní sí spíkà. Battery 80%. Connected to iPhone. Àwọn tó máa fún yín lọ́wọ́ náà wọ́n á rìkọ́ọ̀dù yín. Mo wà lórí live show ma. Ẹ jọ finish ẹ fún mi ní 30 seconds. Àwọn màá ní ẹ jẹ́ kí n pè padà kí n má wé security. Àwọn tẹ̀ ń fún lọ àwọn ìṣẹ́ ní gbogbo ẹ̀yin ẹ̀yin tẹ̀ wà ní diaspora. Tí ẹ̀ ń take vulnerability àwọn tí wọ́n ń pè tí wọ́n ń tọrọ owó lọ́wọ́ yín. Tí ẹ̀ ń take it for granted mo ti gbàgbé mo fẹ́ sọ mo ti gbàgbé ni ẹ jẹ́ kí n sọ fún yín. Ìwà kọ́lẹ̀ ń wù. Téèyàn méjì bá ti ń fa àwọn kan ẹ máa wọ́n lọ kó sábẹ̀ ẹ máa sọ rìsí gbàtí mo tọrọ owó lọ́wọ́ mi olóyè kíní kan ṣeun kíní kan ẹ máa kó bẹ́yẹn kó rìsíìtì Àrólé bàbá 1010 fún Baba Ekiti lẹ́yìn kó Baba Ekiti fún Àrólé bàbá 1010. Àwọn gbogbo yín pápátá o ayé làgbà bẹ̀ ni kò sí ẹnìkan gbogbo ẹni mo fi sọ tó dẹ̀ ní rìsíìtì tí èmi fi tọrọ owó lọ kí máa wọ ayé pàǹkárá yìí Nàìjíríà náà ti ń tà wọ́n 1000 ni tó wà lọ́wọ́ mi ó lé ní 100 kí máa wọ kí máa change síra wọn ó tẹ́ mi lọ́rùn kí n tọrọ owó lọ́wọ́ yín lọ àgbàtà tó máa mú mi tọrọ owó lọ́wọ́ yín Ọlọ́run jẹ́ kí n rí ẹ tó bá ní fún lówó ẹ tó máa padà fún lówó tó máa padà fi sọ̀rọ̀ síta ẹ má fún wọn lówó ẹ yẹ take vulnerability àwọn èèyàn for granted ẹ̀yin gan lẹ́ńdà Yorùbá nation rú ẹ̀yin gan ẹ máa sásá bẹ́ẹ̀ ẹ máa pè ẹ máa send voice note ẹ máa ṣe kíní kan ọdún dàrú ní ìwé tẹ́ ń ṣe bẹ́ẹ̀ ẹ tẹ́lẹ̀ ń tọrọ owó náà yẹ tọrọ owó kiri bá a gbóhùn sókè lórí fóònù ẹ ló à ń gbọ́ yín mà kí ló ṣẹlẹ̀. Because mo ń wo program wọn tó ń ṣe ti ọ̀rọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ tí wọ́n bá ti ní kó má dá sí ẹjọ́ ẹ bá mi bẹ̀ bàbá kó má dá sí kó má dàbí pé yẹn náà máa tún ní bóyá wọ́n fẹ́ fi mú wọn ẹjọ́ torí Ọlọ́run kó má ti ní kó má dá sí kán fi wọ́n sílẹ̀ ó ti yẹ everybody nǹkan tó ń lọ ẹjọ́ ìmọ̀ ipá àwọn àti Mákindé wọn ọ̀rẹ́ ẹjọ́ torí Ọlọ́run mi ò fẹ́ kán tún ka èsùn kan sí wọn lẹ́sẹ̀ kán jọ kán fún wa nísìnyí ẹ pè wọ́n torí ẹ mójú wọn ju àwa lọ. Èmi àti ọlọ́run ń jà lọ́wọ́ o èmi àti ẹ̀ ń jà lọ́wọ́ mi pé. Ọlọ́run ò ní jẹ́ ẹja o Ọlọ́run torí aláàánú yín ni wọ́n. Èmi àti ẹ̀ ń jà lọ́wọ́ Ọlọ́run ò ní jẹ́ ẹja o ẹjọ́ ẹ má ti bàbá sí ẹkùn pàjẹ́ o ẹ má padà lẹ́yìn wọn ẹjọ́ Ọlọ́run padà lẹ́yìn gbogbo Ọlọ́run nìkan ló lágbára ẹ ṣe nǹkan ìyá mi. Ẹjọ́ nítorí Ọlọ́run ẹ ra mà ẹ pẹ̀lẹ́ mà. Àwọn èèyàn dẹ̀ sọ pé
ìjà tí mi ń já òde inú báyìí táwọn èèyàn sọ pé ìjà tí mo bọ́ lórí ìjà òde inú náà jọ́kùnjọ́kùn mi náà fẹ́ bínú kí tiẹ̀ lè bínú délẹ̀ kí lè jà kí lè bínú jà délẹ̀ somebody should just teach kí ọkọ teach mi bọ́ọ̀ máa ń bí ọ̀nà tó máa ń jà mo fẹ́ bínú jà mo fẹ́ jà délẹ̀ kí n jà kí n má rẹ̀ mo fẹ́ ṣe tó kọ́ kí n jà pé mi ní bẹ́ẹ̀ ni kankan mi ní ṣe yẹ̀yẹ́ people are taking me for granted na ọmọ adé Yorùbá wù pé àti pé yín ìyá ẹ̀ gbé kọ́ọ̀lù bí bàbá ni yín èmi kọ́ mo máa bínú olóyè mi àti yín báyìí tí máa mú yín sọ́wọ́ wò ẹ̀ ní láìpẹ́ má bínú ẹ bá wa gbọ́ sókè sà. ẹ kú ètò ìyá mi Yorùbá wuyì. ajọ́ ń ṣètò ní sà. ẹ ṣe o Ọlọ́run àtúntì yín náà ṣe bí ẹ ṣe ń tún ilẹ̀ Yorùbá ṣe yìí o. nǹkan tí mo fẹ́ sọ ṣé ẹ mọ̀ wípé gbogbo wàhálà tí wọ́n dá sílẹ̀ láàrin ìjà ẹkùn èrò ẹkùn yìí nǹkan tí mo fẹ́ sọ ni àwọn Fúlàní ọgbọ́n tó máa ń lò fún wa láti ìgbà tá a ti gba independence òun náà ṣe ń lò dọ̀la fún wa o gbogbo àwọn tó ń jáde wá pé kí wọ́n pa kínní yìí pọ̀ nǹkan kan àwọn tó ti gbàbọ̀dè fúnlẹ̀ Yorùbá láti ìgbà yìí ni àwọn gúrùpù Gani Adams gbogbo wọn bẹ́ẹ̀ yẹn àwọn tó dámọ̀tẹ́ kan lẹ̀ ọ̀tẹ̀ ni wọ́n fi ṣe gbogbo kínní wọn yẹn náà ṣe rí ṣe bóun ni àwọn Fúlàní ni wọ́n ti ń wọ aṣọ Àmọ̀tẹ́kùn káàkiri yìí ń sìn nígbà ayé Akíntọ́lá àwọn Fúlàní ló wà ń díẹ̀ against Awólọ́wọ̀ ní Ondo State Akin Ọmọborí Owó wọ́n gbé náà jáde against ilẹ̀ Yorùbá tẹ́ bá wo nǹkan tó ń ṣẹlẹ̀ sí wa àfikọ́ Ọlọ́run jọ kó ràn wá lọ́wọ́ nílẹ̀ Yorùbá ni àmọ́ bá a ṣe fẹ́ gbára wa àwa náà ni wọ́n ń lò sára wa o àwa ni wọ́n ń lò sára wa àwa ni wàhálà kan wà lọ́yọ̀ọ́ ní Ọ̀yọ́ State tí ó yẹ kí gbogbo abójútó tó bá ti lè rí ṣàríà ṣe lọ́yọ̀ọ́ wọ́n ti gba ilẹ̀ Yorùbá nìyẹn ogun tó fẹ́ jà nìyẹn àdéhùn dẹ̀ wà láàrin àwọn Ṣèyí Mákindé Oríyọmí Hamzat gbogbo àwọn tó gbégun mi wá pátápátá fún programu meeting tó wá ṣe yìí àwọn náà ìdí ẹ̀tọ́ tó fi wá fi gbé àwọn ọmọ yẹn ni pé àdéhùn tó wà láàrin àwọn àti Ṣèyí Mákindé ó ń dìlé kìíní yẹn so wọn fẹ́ kó lọ fún presidency torí nǹkan àdéhùn tó ń ṣe tẹ́lẹ̀ yẹn ìgbà tó náà tó wá já wọn nílẹ̀ tó lóun fẹ́ the president náà wá ní òkè ṣé nǹkan tó fẹ́ ṣe nìyẹn wọ́n fẹ́ lo Oríyọmí Hamzat láti jẹ́ kí tó bá ti di gómìnà òun àpòfo kí ló ń pè òfin ṣàríà ẹni yẹn ní Mákindé ń yí wọn sọ́tún ó ń yí wọn sósì ìyẹn náà ṣe ń ṣe gbogbo tó ń ṣe yìí ẹ jẹ́ kí àwa Yorùbá ẹ jẹ́ ká ronú a ní àwọn ọmọ àlè méjì wọ́n tẹ̀ tó mẹ́ta àwọn ọmọ àlè kan wà tó pé Fúlàní ni bàbá wọn àti ìyá wọn ṣùgbọ́n wọ́n bí wọn sílẹ̀ Yorùbá àwọn ọmọ àlè kejì àwọn tí wọ́n pé bóyá ìyá wọn ní Yorùbá ẹ bá wa rádọ̀ láàrin ìṣẹ́jú kan sàn bàbá wọn Fúlàní ṣé àwọn ọmọ àlè kan wà láàrin àwọn Yorùbá tó ṣe wípé ẹ̀sìn yẹn ti kó sí wọn lórí àwọn olúwo ṣé mọ̀ pé wọ́n lọ gbé àwọn kan wá sí Ìwó tí olúwo ń gbé aṣòkè sí àwọn Afghanistan àwọn èèyàn tí lọ wọ́n tẹ̀lé àwọn èèyàn nínú gbó ẹ wádìí gbogbo nǹkan tí mo sọ fún yín Ọlọ́run á fún yín ṣe o ẹ ṣe èkó ètò. ẹ jọ ẹni tẹ́ ẹ̀ ń wo ṣó ẹ bá wa láìkì ṣó ẹ bá wa share fídíò ẹni sùúrù bàbá Fágbèmí ẹni sùúrù kí tó gbàgbé ní ara òfin tí wọ́n filẹ̀ bàbá tó sọ̀rọ̀ ní yẹ kí n rántí ó ní mo post fún yín yìí ẹ tó mo lọ wo lórí Google ni wọ́n ní lára nǹkan tí wọ́n demand láti fi àwọn ọmọ tí wọ́n jí kó ní Ọ̀yọ́ kalẹ̀ wọ́n pé àwọn mùsùlùmí ni wọ́n ń pa wá nílẹ̀ Yorùbá ẹ̀ ní gbá àbí ẹ̀ ní gbọ́ ẹ̀rí àbí ẹ̀ ní gbàdẹ́ ni náà wọ́n ní kó tó lè fi wọ́n sílẹ̀ wọ́n ní wọ́n gbọ́dọ̀ fi òfin ṣàríà sínú Nàìjíríà law kí wọ́n tó lè àti pé àwọn pípù yìí fẹ́ gba ilẹ̀ ṣùgbọ́n ìtẹ̀ jẹ́ ọmọ ẹran ẹni ọbúṣìláàmù ìwọ ọmọbìnrin yẹn ọbúṣìláàmù mo wá lọ bèèrè lọ́wọ́ Google máa play fídíò yẹn gan fún yín sìn mo ní the terrorists demanded for Sharia law to release Ọ̀yọ́ school victims òun lẹ́ ń wò yẹn o lọ́dọ̀ yẹ kí n screenshot yẹ bí mo ṣe béèrè mo bèèrè lọ́wọ́ Google nìyẹn Google wá ní yes the terrorists holding the adopted Ọ̀yọ́ school children and teachers have demanded concession of future Nigerian laws including the implementation of Sharia law as a condition for their release. That's táwọn máa fi àwọn ọmọ yẹn lẹ̀ gbogbo nǹkan tí wọ́n béèrè. Nigeria must put Sharia law into constitution. Aláwọ̀ Mùsùlùmí yìí náà pa wá.
The Speaker of the Oyo State House of Assembly, Adebo Ogundoyin, publicly revealed that the adopters' demand extend far beyond a standard ransom payment. Kì í ṣe pé ransom owó nìkan ni wọ́n fẹ́. A sọ wípé wọ́n fẹ́ Islamize Nigeria. Ṣé bẹ́ẹ̀ tí ń dùn yín? Ẹ kẹ́tí sápò. Now, listen. That is necessary for them to bring these children and teachers back. If it was up to you, would you negotiate with terrorists? If terrorists ask for weapons, they ask for money, they ask for concession on future laws of this land as part of their ransom. If you are the governor, would you accept those ransom? Would you accept for those people to be integrated into that community? We don't know the details. So please, let's be sensitive and calm. If that Sunday go, the details, the more you negotiate with these people, the more you are going to embolden them. So please. Sunday Igboho ó ní ẹ jẹ́ kó òun wọnú kó lọ bá àwọn people yìí. Ẹ ṣáà gbọ́ what Sunday Igboho sọ. Why ti ẹ deny Sunday Igboho for going after them? Ẹ bá wa ṣe dáhùn ṣẹ́jú kan sàn. Ẹ pé mi gbá mi wọlé sórí TikTok. Tọ́wọ́ lè bá wa power tap mo lè gbé yín wọlé. I don't want to do it. Màá gbé wọlé kẹ́ máa drop yẹn. I don't want to do it. Ó ní ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ mi ṣe rò ó ní ọ̀rọ̀ kan tó máa wà ní àwọn pípì àti Ṣèyí Mákindé fún ara rẹ̀. Yes. Ohun tó fà tí ó ṣe fẹ́ kí àwọn èèyàn tí ò bá ti ń ṣe nípa tí ẹ lọ tí ó bá mú pípì yẹn ó máa implicate. Ní èrò tèmi nìyẹn o. Tí wọ́n bá wọnú igbó tì wọ́n tó bá rí wọn mú ó ṣe ẹyọ kan nìkan tó bá mú nínú wọn ó máa implicate ohun tó ń fẹ́ láti defend nìyẹn. Ọwọ́ ṣe yóò mọ̀ nínú kan tó wà nínú ọ̀rọ̀ Ìbàdàn yẹn gbogbo àwọn ọmọ tó kù yẹn yóò tọ́ sí inú ọ̀rọ̀ yẹn torí mi ò ríbi tí o ti máa ní ìṣòro tó ti máa ríyàn tó ṣe láti ẹ̀pẹ̀ tó bá ní òun fẹ́ ṣe wọ́n fẹ́ ẹ̀pẹ̀ yẹn dáadájú ọwọ́ ṣe yóò mú ká bèrè lọ́wọ́ ṣe yìí ó mú nǹkan pa ọ̀rọ̀ fún jíde bọ́ọ̀dù tó gbégbá ó ní nǹkan tó papọ̀ láàrin ìwà tiẹ̀. Ọ̀dà ẹ ṣe ẹ bá gbósókè lórí fóònù. Lọ́ọ̀ sì sáwọ́ yẹ kó iṣẹ́ o. Ẹ káàbọ̀. Ẹ ṣe gan-an ẹ̀lẹ́ o. So nǹkan tí mi fẹ́ sọ gẹ́gẹ́ bí nǹkan tí arákùnrin yẹn sọ ni pé ó ṣe jẹ́ pé nígbà tó sọ pé wọ́n wá gọ́sọ̀ ọ̀kan tó ń fẹ́ wọ́n wá sọ pé Ṣèyí làwọn fẹ́ bá sọ̀rọ̀ ó ní nǹkan kan tó wà láàrin Ṣèyí àti àwọn agbésùmọ̀mí ó ní nǹkan kan tó wà ń bẹ̀ ẹni tó tún fẹ́ gbọ̀gbà sílẹ̀ tó jẹ́ kó lọ gbà sílẹ̀ ìyẹn gé ní ẹ̀ẹ́kejì ní pé tẹ́ báwo dáadẹ́ nípa ọmọ kékeré lọ́nà kó ní skul káàkiri ó yọ́ dẹ̀ fi wọ́n ṣètùtù náà mọ́ níṣẹ́ báwo fún àṣírí ti tú ọ̀n lè ráwọn ọmọ ọlọ́mọ lò mọ́ èyí kọ́ dẹ̀ lọ gbà àwọn ọmọ ọlọ́mọ lẹ̀ kó nínú òjò nínú òrùn kò jẹ́ kó lọ gbà wọ́n sílẹ̀ ó tún bínú Sunday Igboho ó tún bínú ẹ̀ kí gbogbo ìṣe àṣírí dáadáa ó dùn mọ́nú Ọlọ́run nìyẹn àwọn nìyẹn Ọlọ́run nìyẹn Ọlọ́run á da ẹni tó fẹ́ gbé wá sílẹ̀ Ọlọ́run á fún ní agbára ọ̀nà tó bá máa gbà láti gbà sílẹ̀ Ọlọ́run á fún ní agbára láti káwọn ọmọ ọlọ́mọ jáde òun ò ṣe káwọn ọmọ tiẹ̀ lọ sílẹ̀ ó wá fún ọmọ ọlọ́mọ lẹ̀ nú gbó àwọn òbí wọn ọ̀dẹ́rọ ayọ̀ ọ̀dẹ́rọ ẹ̀rọ mọ́ gbogbo wọn ti ya wèrè kalẹ̀ ọmọ la máa ń pè é àtiwádẹ tó fẹ́ lọ gbà wá sílẹ̀ onírárá kò gbọdọ̀ lóyún kọ́kọ́ wà láàrin wọn tó bá sì kọ̀ọ̀kan ni àwọn súnmọ́ gbésùmọ̀ bí òní máa sọ pé àwọn fẹ́ rí Ṣèyí Mákindé ní máa sọ pé àwọn fẹ́ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ẹ bá lọ wádìí sí dáadáa kọ̀ọ̀kan wà ń bẹ̀ ohun tẹ́mi fẹ́ sọ nìyẹn kọ́lọ̀ kó ṣàánú wa kọ́lọ̀ kó bá gbà wọn ọmọ ìsílẹ̀ kó gbà wọn tó bá gbé gbogbo àgbà láyé sílẹ̀.